Àmújó lóòótọ́ Fuji Sandoka. Ẹni yìí ló ti béèrè mi ló tún wà bí àwọn béèrè wà lẹ́ o. Ẹni ní why did he introduce female to his music? Àwọn tó nífẹ̀ẹ́ yín tó mọ̀ yín nìyẹn o. I'm the first person to introduce a female voice in the Fuji music. Female voice in Fuji music. Pé kí obìnrin máa ṣe bákọ̀. Bẹ́ẹ̀ni, èmi mo kọ́kọ́ ṣe, kò sí olórin Fuji tó ṣe rí. Ọkùnrin ló máa ń kójọ. Ọkùnrin máa ń kójọ. Now then, mi àti Bísádé Lógúndé Dàsí Lágbájá, àwọn àpálọ̀ ń jọkàn. Ìgbà yẹn Lágbájá ò tí ì máa kọrin. Ó ti máa kọ́ bẹ́ẹ̀ tí he was playing jazz music there. Ó ń play jazz music, kò ń kọrin sí ni. Ó ti bẹ̀ tí ní di olórin báyìí tó ń kọrin. Bọ́ọ̀ máa ń play jazz music ni. Then, ó pè mí jókòó, Sandoka, you are a new artist, a youngest talented artist. Kí la lè ṣe tó máa yàtọ̀ sáwọn táwọn bàbá yẹn ti ṣe sẹ́yìn? Aṣáájọ ń wọ ọgbọ́n ta lè lò to cut the story short ṣá. Mo kàn máa jẹ́ àwọn ẹ̀gbọ́n. Àwọn hip hop máa ń lo obìnrin sínú music wọn náà, báwọn reggae. Akéwì náà bẹ̀rẹ̀ eléyìí wò náà, wọ́n jẹ́ ẹ̀yẹ that's idea. Mo ṣe gbé obìnrin wá nìyẹn. Kó kọ́kọ́ pè mí, kó call me in. Wàá ṣe ìdásà yẹn, wàá ṣe gbé female voice wọnú Fuji nìyẹn. Láti ìgbà yẹn sì, tẹ́lẹ̀ fẹ́ kọrin, alóbìnrin, tó bá fẹ́ kọrin, alóbìnrin mo create. Àti new style, pé ẹjọ́ kọ́kọ́ fi obìnrin kọ orin sínú Fuji Sandoka. Ẹ sọ pé Lágbájá, irú èèyàn wo ni Lágbájá jẹ́? Báwo lẹ ṣe pàdé? Bá a ṣe pàdé, ìrìnàjò yẹn pọ̀. Lágbájá detect me. Lágbájá kí lè pé? Detect me. Okay, ó detect by himself as the youngest talented artist. Then mo n play nbí kan gbà yẹn. Ó ń dẹ̀kẹ̀dẹ̀rẹ̀, ó ti wà nínú promoter there. Ó ti ń bá àwọn olórin jáde. There is one man called King Wale man. Ẹ̀yin ò lè mọ àwọn yẹn mọ́. Olókọ́kọ́ promote man yẹn gbà yẹn. Ó wá ní the Fuji artist. Mo kọ́ ti ẹni o, mo kọ́ tàwọn sórí yẹn ni o. Bẹ́ẹ̀ni, torí your time. Ó ti lọ Ìbàdàn, ó lọ Òṣogbo, ó ti lọ Ọ̀yọ́. Ó ń gbà talented, a youngest artist tó ń lè lò. Ẹnì kan wá sọ fún mi, bàbá kan máa ń play lọ́jọ́ ta yẹn mi. He's a musician. Wọ́n dẹ̀ ní star gan o. Ó dẹ̀ máa ní crowd gan. Mo kàn kọ́ tàwọn ọ̀rẹ́ ni kí torí àsìkò ni o. Bẹ́ẹ̀ni. Mo ṣàdọ̀dọ̀ mi jọ yẹn ṣá. Ó dúró sọ̀kan mi, ó wò mí. Mo dẹ̀ ń play lọ. Èrò pọ̀ wájú mi. Ẹni tó wà lọ́kàn yìí, ṣé kìí ṣe pé torí nígbà yẹn mo bẹ̀rẹ̀ ọlọ́pàá gan. Ẹ bẹ̀rù ọlọ́pàá gan. Gan gbà yẹn. Now, ó dúró sọ̀kan mo bá ẹni tó ga tó dúró sọ̀kan yìí. Ẹni tó ga tó dúró yìí, ṣé kìí ṣe pé ẹ máa yí ọlọ́pàá ní ṣá. Wá ṣe báyìí sí mi lọ́ọ̀kan. Ó ní kìí ṣe báyìí. Máa kọrin mi lọ yẹn Lágbájá. Ṣé àwọn wò ó máa stop láago 5 ìdájí torí títí tiẹ̀. Mo kọ́ tàwọn ọ̀rọ̀ yẹn ní o. Mo stop láago 4 bá lọ bá. Ẹ ló sà, ta lè níbèrè sà, olóhùn fẹ́ rí mi ni. Kí ló dé? Olóhùn ṣe báyìí ló ń ṣe. Òun fẹ́ gbé Fuji artist jáde. Àwọn èèyàn lójú ìgbà yìí fọ́ọ̀mù. Mo kọ́ tàwọn ọ̀rọ̀ yẹn díẹ̀ ní o. Bẹ́ẹ̀ni, ìgbà yẹn ò dẹ̀ tí mo rú èèyàn tó jẹ́. Tó jẹ́ tó ó náwó fún mi, ó jókòó tí ìlú bá mi ṣeré ṣe gbogbo ẹ̀. Àárọ̀ ọjọ́ kejì ó gbé mi sí mọ́tò ẹ̀ pẹ̀lú ló ń lo B2 ló ń lo gbà yẹn. Àgbéra ó ń gbé lẹ́yìn rédíò Lagos ńgbà yẹn. Adọ́bẹ̀ ṣàlàyé fún mi bá a ṣe mọ́ra nìyẹn. Mo kọ́kọ́ fi wára ẹ̀ ṣe rẹ́kọ̀dù fún mi ní 1983. Owó ara ẹ̀ kọ́kọ́ fi ṣe first album fún mi bá a ṣe mọ́ra nìyẹn. Bí ìrìn àjò yín ṣe wá papọ̀. Gbà tí kí ni ṣé ẹ sì jọ wà pọ̀ àbí oníkálukú wẹ́yẹ kó ọ̀rọ̀ owó máa ń lọ́wọ́. Ohun tó ṣẹlẹ̀ ni wípé 1983, 84, 85, 86 ó máa ń gbaṣẹ́ fún mi. Àfiṣe ìpolówó ọ̀dà, ìpolówó ọṣẹ, ìpolówó ilé iṣẹ́ àgbà ní kí n wá ṣe é. Tó jẹ́ kọ́ọ̀dù yẹn ọ̀tà pọ̀ ń gbà yẹn ṣùgbọ́n kò fi mí sílẹ̀. Ibi tí a ti fira wa sílẹ̀ ni wípé there's one record company tó ń pè ní Premier Music. Wọ́n dé ńgbà yẹn owned by white men lónìí. Àwọn òyìnbó. Lónìí mi ò mọ bí Sade ṣe connect wọn. Bóun dẹ̀ ní a youngest artist kan tó ń lè gbé wá sí ọ̀dọ̀ wọn o. Wọ́n bá mi lé mi ẹnu bí alápẹ̀rẹ̀. Ó fún mi lówó kí n lọ ra aṣọ tuntun. Mo ra nínẹ̀. Ó ní kí n rán, mo rán, ó gbé mi, ó dọ̀dọ̀ wọn. Premier Music yẹn. Ibẹ̀ ni mo ti sign ní 3 album. Ọ̀bọ̀n ní latest. Yoboro Yobonsin. Do me right. Òun ló gbé mi lọ sí Premier Music yẹn gbà yẹn. Níbi ọ̀rọ̀ ní 16 naira lórí pálí kan, èyí báyìí ni máa gbà. Lórí oyè kan, èyí báyìí ni máa gbà. Ó ṣe ní tó ṣẹlẹ̀ ní pé Sandoka, àwọn ipò yìí nǹkan, our agreement is 16 naira. 16 naira. Wọ́n dẹ̀ máa fóònù 13 naira. Tọ́ àbá ti lè fóònù 16 naira yẹn,
mo bá wọn ṣiṣẹ́ pọ̀ mọ́ ṣùgbọ́n òun ò fẹ́ bá ìrìn àjò tèmi jẹ́ ní ọ̀dọ̀ wọn mo bá wọn ṣiṣẹ́ tèmi lọ pẹ̀lú wọn. òkè báwọn ṣe yọwọ́ tí wọ́n fi ẹ̀yìn lẹ̀ ìyẹn ní ti Lágbájá ẹlẹ́sìnjọ́ sọ̀rọ̀ àbà tó bá níṣẹ́ gbà mí ẹ kó wọn sí lẹ́sì tó bá níṣẹ́ mo ti dé o wá rí mi o ẹ̀gbọ́n ló jẹ́ sí mi it's now 63 years of age now. 63. Yes, Lágbájá náà ẹ̀gbọ́n wa náà jẹ́ sọ̀rọ̀ wọn fún wọn ní ọ̀wẹ̀ déédéé tẹ́ kókè ní ẹ bá fún yàn ló ń jẹ kéèyàn ṣe bá fún. ẹni tó bá fún yàn ló ń jẹ kéèyàn ṣe bá fún. tọ́ba ní kàkà gbọ́ rẹ́kọ̀dù ní papọ̀ láti òkè délẹ̀ ó jẹ́ mélòó. 24. ànàdún wo lẹ̀ ṣe. 24. first album yìí 1983 gbogbo ẹ̀ nísìn 24 ibo láti lè rí àwọn rẹ́kọ̀dù yìí rà. rẹ́kọ̀dù ṣe fẹ́ ní ẹ̀dá òkèlè ẹ̀dá òní láyé ibi ẹ̀ máa ń mì. ìgbà táwọn premier music tó ṣe rẹ́kọ̀dù fún dáwọ́ ọkọ̀ ti lọ yẹn ìgbà táwọn white wà ní Nàìjíríà gbà tó bẹ̀rẹ̀ pé àwọn ń ṣe rẹ́kọ̀dù fún wa tó ti pé ó ti wá di pé kìíní ti dé ayélujára ti dé rẹ́kọ̀dù bẹ́ẹ̀ làbí tẹ́lẹ̀ mọ́ àwa olórin ò jẹun pọ̀ lórí rẹ́kọ̀dù tẹ́lẹ̀ mọ́ bí kì í ṣe lórí ayélujára nìkan láti ń jẹun nísìnyí àti dá síta. lórí àwọn social platform. àti dá síta nísìn sómi ìfẹ́ ṣèpolówó ni àti dá síta. ẹ sọ. ní bá nídìí ẹ ní Kétu ọ̀dọ̀ Yomi wà lọ́dọ̀ Yomi. òkè ó ẹ ti dá sí ìta fún àwọn mákẹ́tà. ẹ sọ pé gbogbo ẹ ti wà lórí ayélujára torí mo tún wá ṣe kankan sí bẹ́ẹ̀ ni. tá bá ti mú fóònù wọn lọ sórí Play Store Fuji Sandoka Yoboro Yobonsin or Yoboro Sandoka. Is either Fuji Sandoka or Yoboro Yobonsin or Yoboro Sandoka gbogbo àwọn mi ló máa rí níbẹ̀. ẹ̀yin tí ẹ bẹ̀rẹ̀ ìsìn wípé ibo lẹ ti lè rí àwọn old album ra ẹ lọ sórí àwọn social platform yìí bóyá bíi Apple Store, Spotify, Boomplay, Audiomack ẹnikẹ́ ẹ tẹ Yoboro Yobonsin tàbí Fuji Sandoka àbí Yoboro Sandoka tàbí Yoboro Sandoka ẹ bá ń bẹ̀. wá ṣe nǹkan kan náà. ẹni kí lẹ tún ṣe. wá ṣe nǹkan kan ṣé mọ̀ yín pé àwa olórin ti pọ̀ á ti pọ̀ tí kò sí mákẹ́tà fáwọn olórin mọ́ mo tún ń ṣe nǹkan kan fáwọn ọ̀dọ́mọdé olórin tó ń bọ̀. dọ́dọ̀ títí yín. bẹ́ẹ̀ ni àpàlà ló ń kọ ní o jùjú ló ń kọ ní o fújì ní o hip hop ní o tí o bá wá bá mi láti gbé rẹ́kọ̀dù ẹ jáde fún ẹ tí ọ̀rẹ́ mi àti ẹ bá yé ara wa máa gbé ẹ jáde mo sì ní almost 18 artists under my company náà tó mo ń ṣe rẹ́kọ̀dù fún. wọ́n tiẹ̀ sọ pé ní school. mo ní school yẹn because mo read the music I read music testing musical institute kẹjà mo ti jáde 2016 2017 mo wò wípé kí mo tún lè ṣe mo ti mú ìmọ̀ gan o láti ti fi ní àbáyọrí testing mo ti jáde 2016 2017 mo lọ focus mo lọ kọ́ mọ́ṣẹ́ nípa ohùn nípa ìṣe jìtá piano mo lọ kọ́ òun ló mú mi dá school of music Adugbe music school ló mú mi dá school yẹn sílẹ̀ pé tó bá wá bá mi fún ìmọ̀ orin màá fẹ́ sí kíláàsì mo ní tíṣà tó máa kọ́ ẹ máa kọ́ ẹ àdéhùn oṣù pé àpótí lè ṣe o rẹ́kọ̀dù mi ń kọ́ káyé lè bá mi mọ̀ mo fẹ́ ṣe rẹ́kọ̀dù kan kọ́ ní mi ṣe rẹ́kọ̀dù àtúngbé ẹ̀ jáde mo tún ṣe fáwọn ọ̀dọ́ olórin tó ń bọ̀ tó ṣì ní fún wọn náà. àtẹ̀jíṣẹ́ jẹ́ kí n mú àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan wá kó tó di pé a tún tẹ̀síwájú ìyẹn lórí ti skul ni wọ́n ti sọ yẹn o torí pé a gbọ́ pé rà pé bàbá Sandoka máa di bàbá olóyè sùn àṣìbọ̀ lórí. ẹ ká jà ẹ lọ ojú ẹsẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.